They will kill a king in Yoruba land. Ọba. A king. Ọba. A king. They will kill him anyhow. It's going to be brutal. Write this down. Ọ̀nà Èkó, ọ̀nà Ìbàdàn, ọ̀nà Ìṣàgámù, Lagos, Benin. Ibadan, Ìṣàgámù towards Benin. Write this down. Ọ̀nà Ìlaro. Ìlaro. Towards ọ̀nà àwọn ọ̀nà Igbóọrà. Àwọn ọ̀nà Igbóọrà. Jẹ́rìí bí tí mo dárúkọ yìí. Bẹ́ẹ̀ bá délé ẹ máa gbàdúrà. Wọ́n máa sun àwọn èèyàn mọ́ inú mọ́tò. So that they will not burn people inside the vehicle. You mention roads. Ẹ kọ́lẹ̀ o. Write it down. Wọ́n máa sun àwọn èèyàn mọ́ inú mọ́tò. So that they will not burn people inside their vehicle. Ó máa já wọn tó ń lọ ṣiṣẹ́ tó máa pọ̀. So that it will not be a group of people going for an occasion. So that there will not be many. Kò sáwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn o. There's no one that wants to do that evil work. Àwọn Fúlàní ni. It's the Fulanis. Olúwa kọ sí mi. The Lord ministered to me. Olúwa ni wọ́n fẹ́ pa àwọn èèyàn nípa ìyà. They want to kill people anyhow. Yẹ kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Ẹ fi àdúrà ẹ má bínú. Èmi ò ṣe politician o. I'm not a politician. Mi ì ṣe politician. I'm not a politician. Èmi ò support mi ì ṣe APC. I'm not APC. Mi kì í ṣe PDP. Mi ì dẹ̀ ń ṣe wòlíì politician. I'm not a political prophet. Ẹ fi àdúrà ràn. Use prayer to help. Tinubu lọ́wọ́. Da. To help President Tinubu very well. Ẹ gbà o. Pray. Ó ti tó gbà mélòó tí mo ti pèdè gan pé Olúwa sọ fún mi pé ọmọ náà làrán sí náà. I've said this several times, that is the son of fire that you sent to fire. Ẹ má ní èmi ṣe politician bí o èmi àtòun ò ní nǹkankan. I'm not a politician. I have nothing any politician. I have nothing in agreement with him. Mi ní nǹkankan pẹ̀lú wọn. I have nothing in agreement with him. Torí ńgbà tó bá máa di kó tó dago 12 ọ̀sán la nísìn làwọn blogger máa bọ́ sórí social media. Wọ́n ní prophet yẹn prophet wọ́n blogger tó bá bọ́ sórí social media tó lọ ń dárúkọ mi àkọ́bí ọmọ ẹ̀ máa kú dànù. Amen. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Use prayer to help President Tinubu. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Use prayer to help him. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Use prayer to help him. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Use prayer to help him. Ó ní Olúwa kí ló ti rí? I said, Lord, what happened? Ọlọ́run ní sọ fún mi pé God told me that ó kú kókó kan tó fẹ́ tú wọn ò fẹ́ jẹ́ kó tú. there is a knot he wants to untie, but they don't want to allow him. Ẹ fi àdúrà ràn lọ́wọ́. Use prayer to help him. Yẹn kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Ebi last year ni mo sọ fún yín. It was last year I told you Pé kẹ́ ẹ gbàdúrà. that you should pray Pé oòrùn máa mú gan. that the sun will be so scourging Pé ooru dẹ̀ máa ṣe kí ni. and there will be serious heat. Ṣé ooru ò pọ̀ báyìí? Is there no heat now? Is the sun not scourging? O ṣe lọ ra AC. Gbà tó mọ̀ púpọ̀. Ṣùgbọ́n nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. But something is about to happen. Oòrùn tó ń ràn yìí.
This sun that is shining and is scourging, ìmísí kan ó fẹ́ jáde látara ẹ̀. and inspiration wants to come out from the sun, kì í ṣe Nàìjíríà nìkan. not just in Nigeria alone. ìmísí kan fẹ́ jáde látara ẹ̀. And inspiration wants to come out from the sun. tí ìmísí bá dẹ̀ jáde. Once this inspiration comes out, a gbàdúrà káwọn èèyàn má jáde lórílẹ̀ tó má pọ̀. we pray that a lot of people will not die suddenly, unexpected. ó máa wọ́ọ̀sì kọjá COVID-19 lọ. It will be worse than COVID-19. ó máa wọ́ọ̀sì kọjá Ebola. It will be worse than Ebola. ìmísí tí mo rí. This inspiration that I'm seeing, ẹ̀yin àyàn fẹ́ gbàdúrà. beloved, pray ó má kàn yín. so that it will not touch you, it will not get to you. kò dẹ̀ ní kàn yín. It will not get to you in the name of Jesus. lórúkọ Jésù kò ní kàn yín. Amen. In the name of Jesus, it won't get to you. lórúkọ Jésù kò ní kàn yín. In the name of Jesus, it won't get to you. hallelujah. 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 ẹ jọ̀ọ́ ẹ kí hallelujah o. Hallelujah. kẹ́rí eléyìí. You see this one ní north. in the northern part of the country. mo mẹ́ni yẹn mi ní dárúkọ ẹ̀. I know that person, I'm not going to mention his name. wọ́n máa pa. They will kill him. wọ́n bá pa. When they kill him, ogun kan máa gbóná. there will be a serious battle, very hot, á dìde nílẹ̀ north. will rise in the northern part of the country. Olúwa sọ fún mi pé The Lord told me that àwọn Haúsá máa borí ogun yẹn. the Hausas, they will overcome that battle. ogun yẹn máa gbóná gírírí. The battle will be so serious, very á tedious. dìde nílẹ̀ north. Will rise in the northern part of the country. Olúwa kọ sí mi wípé The Lord ministered to me that àwọn Haúsá wọ́n máa borí ogun yìí. the Hausas will overcome this battle. kẹ́rí gbogbo tí mo sọ kò pẹ́ rárá. All these things that I'm saying are not going to take time. ó dẹ̀ wá fi Ọlọ́run bẹ̀yìn. And I'm begging you, I beg of you, ẹ má jẹ́ kó mi tán, ẹ má jẹ́ kó jẹ tán lé. make sure there is Èmi kan tó fẹ́ ṣẹlẹ̀ o. water, make sure there is food. I ẹ don't mọ̀ know pé what's mo going to tẹ́ kí ni happen. yìí máa yín létí You know I'm gangan. emphasizing this, make sure there is water and there is food in your oníkẹ́ lọ house. ra gàrí àpò gàrí tó pọ̀ kẹ́ ra I ask you to kúlíkúlí. buy a lot of curry and buy big tó bá jẹ́ pé granules. bọ́ọ̀hù náà ń lò nílé ẹ̀. If you are using borehole, bẹ́ẹ̀ láńlọ́ọ̀dù yẹ kẹ́ ẹ ṣe ọ̀ṣàn kànga try kẹ́ ẹ máa to fomi dig kànga a pẹ̀tẹ́. well. Try to dig a well. Hello, Where Roger, you Sile. don't need light to pump the water. ẹ rí i pé mi ò bọ́lẹ̀ nígbà tẹ́ ẹ ń ṣe prayer 7:30 ní ìbọ́lẹ̀. You can see I did not come out when the 7:30 p.m. prayer was going on. mi ò bọ́lẹ̀. I did not join you. Ọlọ́run sọ nǹkan fún mi. God told me something. Olúwa tún tẹ̀wọ́ mi létí. The Lord emphasized it. Páàtì kan máa hallelujah. One part will shout hallelujah. Páàtì kan máa sun ẹkún. One part will mourn, will cry. ní lórílẹ̀‐èdè tá a wà yìí. In this nation that we are in. Praise the Lord. Hallelujah. ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Jésù kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Ẹ̀yin ọ̀dọ́ Youth, ẹ ṣọ́ra lákòókò yìí. be careful this time around. Ẹ ṣọ́ra lákòókò yìí. Be careful this time around. Ọ̀rọ̀ yìí gan kò túmọ̀ sọ́dọ̀. It's not just for the youth alone. Àwọn kan máa fi ẹran ènìyàn ṣe ọbẹ̀ fáwọn èèyàn jẹ ń patí. Ẹ kọ́lẹ̀. Some people will be cooking human flesh to serve people in parties. Wọ́n discover àṣírí kan ni. They discover the secret Wọ́n dẹ̀ fẹ́ máa lo kinní yẹn. and they want to start using that thing. Ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra gan. Youth, be careful. Wọ́n discover nǹkan kan. They discovered something. Ẹ̀mí òkùnkùn mú wọn rí nǹkan kan. The spirit of darkness made them to see something. Wọ́n ọ̀pọ̀ pátí olówó, àwọn pátí ńlá, àwọn klọ́ọ̀bù. A lot of big parties, going to clubs. Ẹ rò pé màálù lẹ̀ ń jẹ. You think you are eating cow, Ẹran èèyàn. but what you are eating is the flesh of human being. Ẹran èèyàn. Flesh of human being Ó máa wọ́pọ̀ gan. is going to be very common. Praise the Lord. Hallelujah. Ṣọ́ra fún gbéyàwó. Try and avoid attending marriages, weddings. Family mi ṣe birthday
Bade òjijì. My family is celebrating a sudden birthday. Ṣọ́ra fún. Be careful. Ẹ wo bí. Look here. Gbogbo ẹni tó bá jẹ ẹran yẹn wàhálà dé nìyẹn. Whoever eats part of that human flesh, then trouble. Kò ní ríra ẹ̀ kò ń gan òtí ẹ̀ ní mọ ibi tó ń dé nínú ayé. They will never know where they are in the world. Ó bá kò tí ẹ̀ ní rí wájú tó bá wà lẹ́yìn gan kò ní dára ẹ̀ mọ̀ ẹ kọ́lẹ̀. We will not see the front, even if at the back cannot recognize it ourselves. Write it down. Ẹ ṣọ́ra gan ẹ̀yin ọ̀dọ́. Be very careful attending parties, going Ọ̀rọ̀ yóò to túmọ̀ clubs, sọ́dọ̀ nìkan. marriages, weddings. This is not just for the youth alone. Ẹ ṣọ́ra gan. Be very careful. Ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. Don't pass by. Orí ibì kan ńlá ó tún jóná. I saw a great place that got bombed. Ẹ gbàdúrà fún eléyìí. Pray concerning Ìyẹn tún this. kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Òjò kan máa rọ líle. There's going to be a heavy rain. Yóò rọ líle. Heavy rain. Ìjì máa fẹ́ líle. There will be serious strong storm. Tó bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ tí omi múra sádùá dáadáa. If you are living beside either an ocean or a river, increase your prayer. Òjò yóò ní pẹ́ rọ̀ o. The rain is going to fall very soon. Ìwọ tó ń gbé ọmọ pẹ́ gbẹ tí omi. You know your house is not far from the ocean Àti ẹ̀ or máa the gbàdúrà. river. Kó má rọ̀ ní second Saturday. Kó má rọ̀ ní third Saturday. Tí o bá ti rọ̀ tán, ò bá rẹ̀ rọ̀ lọ́jọ́ tó kù yẹ ọkàn mi. We pray that it will not rain second or fourth Saturday of the month. O tí mo sọ yé mi kò yé yín kan, ó ti yé mi. Understand what I'm saying? Whether you like it or not. Lórí mo ti bẹ Ọlọ́run. Bó tiẹ̀ bá rọ̀ jọ second Saturday, third Saturday, yẹ kú. I've prayed that it will not Fúnra láì rain dì mú. on second and Tó wá lọ́jọ́ fourth tó kù, Saturday. sílẹ̀. Other days, you can open it up. Èyí tẹ̀ ń gbé lẹ́gbẹ̀ẹ́ tí omi. You that you are living beside the ocean, an ocean, Tẹ́rí tí kiri tójú ìbárọ̀ kò lè sáànú. when this rain will fall, there will be no mercy. Àdúrà ò ràn. Prayer cannot counter it. Praise the Lord. Hallelujah. Ẹ tún ká hallelujah mọ́. Hallelujah. Tẹ́ bá fẹ́ jẹ́ kí n fẹ́ràn yín. Bá ti ní kẹ́ ká hallelujah, bá ti ní kẹ́ ṣàmì ẹ ṣe dáadáa. Come to like you, shout hallelujah, say amen very well. Praise the Lord. Hallelujah. Mo ti like yín pápátá. À gbàdúrà. I'm going to pray. À gbàdúrà o. We're going to pray. Gbogbo ènìyàn máa gbàdúrà. Everyone is going to pray. Ọlọ́run ṣàánú. Ẹ máa fi ṣàdúrà. Mo fẹ́ fún yín ní prayer point ni o. It's a prayer point. Má jẹ́ kí ojú mi Don't let my eyes orí ọjọ́ ibi. see the day of evil. Má jẹ́ kí etí mi báyìí Don't let my ear kó gbọ́ ìròyìn ibi. hear Ẹ the gbàdúrà yẹn o. news of evil. Make it a prayer point. Pray Ẹ it máa wà very well. lé ẹ máa gbà dáadáa. Make it a prayer point. Pray it very well. Ẹ bá wà lé ẹ máa gbà dáadáa. If you are at home, wherever you are, make it a prayer point. Pray it very well. Mo fi prophesy sáyé ẹ̀. Use it to prophesy into your life, Etí ẹ, ojú ẹ your eyes, your ear. kò ní rí ọjọ́ ibi. You will not see the day of evil. Etí ẹ kò ní gbọ́ ọjọ́ ibi. Your ear will not hear the news of evil. A fẹ́ gbàdúrà kan. Olúwa ló ní ká gbàdúrà yẹn. I want to pray a prayer point from the Lord. Gbogbo ohun tí wọ́n ṣe sáyé mi pé kó má ní ìtumọ̀. Whatever they've done to my life not to be meaningful. Ẹ̀mí mọ́ bàjẹ́. Holy Spirit, destroy it, counter it, destroy it. Ṣé ẹ rí ẹ pé ẹ̀mí mọ́ kẹ́ pé àṣẹ ọ̀run. Call Holy Spirit, call authority of heaven. Gbogbo ohun tí wọ́n ṣe sáyé mi. Whatever they've done into my life, Gbogbo ohun tí wọ́n ti ṣe. all they've done into my life, Pé káyé mi má ní ìtumọ̀ rere. that my life should not be meaningful. Ẹ má fi ṣeré ẹ gbà ó. Pray, don't joke with it. Torí yóò gbà ní mo ló wá sọ fún mi. Because the prayer will be answered. Thus says the Àdúrà Lord. yẹn máa ṣiṣẹ́ fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ fún. The prayer is going to work for those it's going to work for. Ẹ pe orúkọ Jésù ẹ dìde. Call the name of Jesus, stand up. Gbogbo tí wọ́n ṣe sí ayé mi. All they've done into my life, Pé kí ayé mi má ní ìtumọ̀ so that my ire. life will not be meaningful. Lóru ẹni, Tonight, ẹ̀mí máa ṣe ọ̀run. Holy Spirit, authority of Ó heaven, yá bàjẹ́. destroy. Ẹ pe Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù.
Ah. Gbogbo tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ayé mi, ẹ jọ̀ọ́ ẹ má ṣeré. Ẹ̀yin bàbá, ẹ̀yin bàbá, ẹ̀yin bàbá. Ẹ̀yin ọ̀dọ́ ẹ bá gbàdúrà yìí. Gbogbo tí wọ́n ṣe sí ayé mi, tó lè mú kí ayé mi wà ní kòròfo, ẹ̀mí má bàjẹ́ lóru yìí. Àwọn tó lè gbàdúrà wọn ò wá sí pàdé oṣù yìí. Shami, Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name we pray. Bọ̀dá kan wà ńbẹ̀ yẹn kó múra láti gbàdúrà tí mo fẹ́ pè. There is a brother there ready to pray this prayer. Ẹ̀gún tó ní kí ayé mi má nítumọ̀. That cause that says my life should not be meaningful. Ẹ̀gún. That cause. Ẹ̀gún. That cause. Látara bàbá. From father. Látara ìyá. From mother. Ẹ̀gún tá a ti fi bàbá àti ìyá mi jẹ́. That cause that my father and my mother has been subjected to. Wọ́n ní kó ṣàn. That says it should flow lórí ọmọ. To the children. Tó wá àfẹ́tì ayé mi. That's not affecting my life. Ẹ gbà dáadáa o. Pray it very well. Ẹ̀mí má bàjẹ́. It is to destroy such causes. Ẹ̀gún tí ìyàwó bàbá ti gún. The cause from the wife of my father. Ẹ̀gún tí ìyálé ìyá mi gún. The cause from the senior wives. Ẹ̀mí má ṣe ọ̀run. The Holy Spirit authority of heaven. Bàjẹ́! Ẹgbẹ́ Jésù ẹgbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Ẹ̀yin ọkùnrin, no wonder. Close your eyes. Ṣé ẹ̀yin ọkùnrin tẹ́ wà níwájú yìí kò séyìí tó gbàdúrà nù yín. Shami, Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name our Lord. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Ẹ̀mí ọ̀tá mi rọ́pò. Use the life of my enemy as a replacement. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Ta ẹ̀mí ọ̀tá mi fún ikú. Sell the life of my enemy to death. Ẹ gbàdúrà yẹn rárá. Pray it very well. Wo ẹni tí àdúrà yẹn kàn gbá dáadáa. You that you know that prayer is for you, pray it very well. Olúwa sọ fún mi wípé. The Lord is telling me that. Ọkùnrin kan ló lọ bá àwọn kan pé kán pè ẹ́ pa lójijì. Kán pè ẹ́ pa. A particular man went to meet some people that they should call you to death. Ṣùgbọ́n Olúwa sọ wípé. But the Lord told me Ẹ that. gbà dáadáa. Pray it very well. Gbogbo ẹni tó fẹ́ kí n kú. Whoever wants me to die, Ó yá fi wọ́n dín ikú yẹn. Lord, use them as a substitute for that death. Ògbóni babaláwo àjẹ́ ní èmèrè ni. Is it an herbalist, a body fraternity, those with familiar spirit, whatsoever. Tàbí ẹni tá a jọ ń fàyà lùyà ni. Is it someone that will sleep together?
ẹ̀mí mọ́ jẹ́ kú lójijì. Holy Spirit, let such people die suddenly. Ẹni bínú mi láì nídìí tó fẹ́ kí n kú. Whosoever that is angry with me, that wants me to die. Ẹni tó ti lérí tó ti dá máa jẹ kó gbọ́dọ̀ kú ni o. Whoever has made that covenant that I must die. Ẹ̀mí mímọ́ jẹ́ kíkú ó rira. Holy Spirit, let's buy them for free. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Lórúkọ Jésù. Mọ́mí gbàdúrà yẹn. Gbà dáadáa, gbà dáadáa. Gbogbo ẹni tó fẹ́ kí n kú. Over. Ẹ̀mí mọ́ tẹ ẹ̀mí ẹ̀ fún ikú. Sàmì Jésù Kristi Olúwa wa. In Jesus' name, our Lord. Jókòó. Have your seat. Torí àdúrà tá a fẹ́ pè wá gbà gan. The prayer I want to call now, you pray it very well. Ìwé òwe. Proverbs 9:4 kí ló wí? Proverbs 9:4. Ẹnikẹ́ni tí ó ṣe òpè kí ó yà sí yín fún ẹni tí òye kù fún. Ó wí pé wá jẹ nínú oúnjẹ mi kí o sì mú nínú ọtí wáìnì mi tí mo dàlù. Kọ wèrè sílẹ̀ kí o sì yè kí o sì máa rìn ní ọ̀nà ìyè. Yes. Ẹni tí ó bá bá ẹlẹ́gàn. Ó tó. Ẹ wo Hosea 2:8. Kò sẹ́ni tó lè ka Bíbélì mọ́. English ló pọ̀ jù. Nítorí òun kò tí ì mọ̀ pé. Nítorí òun kò tí ì mọ̀ pé. Èmi ni ẹni tí ó fóun ní ọkà. Èmi Ọlọ́run ní sọ̀rọ̀. God is speaking here. Èmi lẹni tó ń fún òun ní ọkà. Àti ọtí wáìnì tuntun. Àti ọtí wáìnì tuntun. Àti òróró. Àti òróró. Tí mo sì mú fàdákà. Yes. Àti wúrà rẹ̀ pọ̀ sí. Tí wọ́n fi ṣe baálé. Praise the Lord. Hallelujah. Ẹ wá wo Deuteronomy
Now check Deuteronomy 8:18. Deuteronomy chapter 8 verse 18. Ṣùgbọ́n ní sùúrù Jámínì ló sọ̀rọ̀. Ṣùgbọ́n kí ìwọ kí ó rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé òun yóò fún ọ ní agbára tó ń gbọ́ báyìí. Ẹ jókòó. Have your seat. Òun Ọlọ́run lòun fún ènìyàn ní agbára. It's God that gives power to get wealth. Bíbélì jẹ́ sọ̀rọ̀ níbi kan. Bible said it Ó somewhere. ní ìjọba ọ̀run di. The kingdom of God Ó ní suffered ṣùgbọ́n àwọn alágbára. violent, only the violent take it by force. Àwọn alágbára. Only the violent. Alágbára. The violent. Praise the Lord. Hallelujah. Ẹ kí hallelujah dáadáa. Hallelujah. Mo wà lọ́dọ̀ wòlíì kan lọ́dún kan. I was with one prophet one particular year. Èmi lọ́lọ́run lò tó fi ní ṣọ́ọ̀ṣì. I was the one God used for him to have his own church. Àwa ń bí ní ọjọ́ Thursday. We were here on Thursday, Ẹnìkan wá sẹ́ni kankan sórí Facebook. and someone sent something to Wọ́n wo Facebook, Facebook yẹn. and I checked that Facebook Mo page, kàn rí wòlíì yẹn ni. and I saw that prophet, Ó bá rántí ọjọ́. and I remember the day. Seven book of Moses ló fi dojú kọ mí sà. He used 7 book of Moses to Seven book challenge of me. Moses. 7 book of Moses. Ó dẹ̀ ń rí àwọn àjọ̀nú àwọn ẹbọra. And I was Physical. seeing strange spirit, familiar spirit. I was seeing them face to face. Náà bá lè súnmọ́ mi. And they could not come closer to me. Bàbá ti sa gbogbo nǹkan tó fẹ́ sà tí ó pọ̀ When he sí has tried all his possible best without any result, bóyá ó ti ṣe nǹkan yẹn sọ́wọ́. probably has done that thing in his hand. Àwa èmi àtàwọn ẹlẹgbẹ́ mi ti gbàdúrà. I and my mates, my colleagues, we've prayed. Agbára Ọlọ́run wọ́n pa wá bíi pé a mú gbó. We are now being intoxicated by the power of God as if we've taken him. A dẹ̀ ràn lọ́wọ́ ni. And we only helped him. Èmi mo wọnú ìrà. Ibi tó ra ṣọ́ọ̀ṣì. I entered into the ditch where he bought his church. Ìrà yẹn mú mi débi. I was almost got drawn. Àwọn kìíní mùjẹ̀mùjẹ̀ yẹn ti lẹ̀ mọ́ mi lára. Those insects that suck blood, they stick to my skin. Ọlọ́run dẹ̀ lo mi fún gan. And God used him for him very well. Ṣùgbọ́n kàn bínú mi láì nídìí. But he just got angry with me for no reason. Ló bá fi ìbínú. And he used anger. Mi mọ̀ tó gbé sọ́wọ́ yẹn. I don't know what was in his hand. Ó yẹ ní kò ń gbọ́ sókè báyìí kò ń gbá mi. I said, as he wanted to raise his hand to hit me, Ọwọ́ ẹ̀ gan ni. and his hand got stiff. Agbára Ọlọ́run. The power of God. Wo bí? Look here. Ó bá fẹ́ jẹ́ èèyàn láyé. If you want to be somebody in life, Wá agbára Ọlọ́run rí. look for the power of God and get it. Praise the Lord. Hallelujah. Wá agbára Ọlọ́run rí. Look for the power of God and get it. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà kàn dákẹ́ mà ni. Only just keep it quiet. Olúwa ló mà ní kí n dákẹ́. It's the Lord that instructed me to keep quiet. Mi kàn fẹ́ kí n lẹ́jẹ̀ èèyàn lọ́rùn kán má lọ dúró dè mí sọ́nà ìjọba ọ̀run. I don't want to have the blood of people in my hands so that they will not stand against me on my way to heaven. Káwọn Géṣù máa wá fẹjọ́ mi sùn pé wẹ̀jẹ̀ lára aṣọ ẹ̀. The devil will now be reporting me, look at blood, your garment stained with blood. Agbára Ọlọ́run. The power of God Òun ló mú kéèyàn jẹun tó lè téèyàn is fi the jẹun tó only máa jẹ thing láyé. that can make you to be what you want to be in this life. Bàbá gbàdúrà bá ṣe wà lórí. Bàbá gbàdúrà tí bàbá Oyèlámì bá dé bá wa nú àdúrà. Tá a gbà tilẹ̀ mọ́. Tá a lọ sùn díẹ̀. Bí wákàtí kan tá a tún jí. Bàbá ní ẹ káre ẹ má sinmi o.
If we pray from now to dawn and Baba meets us there, we rest for an hour. He will tell us not to rest at all. Don't rest at all. I'm not having a better understanding today. I'm having a better understanding today. I'm having a better understanding today. Masun. Tó jẹ́ pé ṣí àwọn onírin oníṣẹ́ àtórí bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m ìwà tún jókòó sórí ṣé ó rẹ kí irú ṣí àì máa mú ẹ sùkùn ó fi odidi lélẹ̀ ó tún wá ń sùn ní ṣọ́ọ̀ṣì ọ̀fà nìyẹn o. má jókòó síbí mọ́ má lọ jókòó sọ́run yẹn. Àwọn tó lówó lọ́wọ́ wọn kì í sùn. Those that have money will not sleep. Wọn kì í sùn. They will not sleep. Ẹ̀rọ àwọn èèyàn ńláńlá yẹn wọ́n ń sùn. See those great individuals. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìwòyí ni mítì wọn. They don't sleep. They have their meetings middle of the night. Wọ́n kàn ń sùn jẹ́ èèyàn mi ò wà lórí kọ̀ǹpútà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ tí ò so oorun fún. Somehow their system working no sleep for them. Agbe coffee sẹ́gbẹ̀ẹ́ a máa fà. Wọ́n sùn òhun oṣìnú. Oṣì. Praise the Lord. Hallelujah. Ẹ̀rọ àwọn tí bá ti ń sùn wọn ò ní lárí. Wọn ò ní lárí. Ẹni bá ti ń sùn wọn ò ní lárí. Ẹni tó bá ti ń sùn ní àdúrà báyìí. Ẹ máa wò wọn, ẹ máa study wọn. Kẹ́ ẹ má ti jókòó lórí ìdúró báyìí. Lórí Peter àdúrà ti ní tó ti gbóná. Ẹ kàn wá. Ọ̀pọ̀ nínú yín la máa ń wo fíìmù ẹ̀ nínú àdúrà. Ẹni bá ti kádùn oorun ayé wọn ò ní túmọ̀. Those that enjoy too much sleep, their life is never meaningful. Agbára. Power. Agbára Ọlọ́run ló lè mú kéèyàn Power of jẹ́ èèyàn. God that can make somebody to be someone in life. Agbára Ọlọ́run. The power of God. Agbára Ọlọ́run. The power of God. Agbára Ọlọ́run. Power of God. Ó máa ṣe o. The pity. Wọ́n láwọn pásítọ̀ bàbá Oyèlámì. So the pastors of our father Oyelami, Wọ́n nítorí pé wọ́n fẹ́ ra bọ́ọ̀sì. because they want to buy balls, Wọ́n wá pe wòlíì jàtijàti kan. now called one useless prophet Kó wá donate owó. come and donate money. Nígbà tó ń sọ fún mi tí pásítọ̀ Ayọ̀ sọ fún mi, omi dẹ̀ jábọ́